Mr. Muyideen lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ẹ má wò tá ṣiṣẹ́ mi o tó kò sẹ́ńbọ̀dì tí ó lè rè torí mi ó lè jogun ó lè jẹ́ ní. Mo kí gbogbo wa o lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ó náà ní nǹkan tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí wípé mo ti sọ lórí ètò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mo ti sọ nígbà tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tán gbà bí ẹni gbàgbọ́ tí káàkiri pé rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore ṣe mọ̀ pé mo sọ́njọ́ kìíní àná pé nígbà tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn pé ẹ mọ̀jà blame Àgbàlá Gabriel a sì ní blame Muyideen mo sọ nínú part 1 part 2 náà mo sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run wípé káwọn náà wà very careful nípa à ń ṣoore fún èèyàn àti gbogbo àwọn àdábọwọ́ òfin tí kálukú wọn náà ń lò ní àwọn ilé ìjọsìn káàkiri mo dẹ̀ sọ náà wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà kọ́ léèyàn ṣoore fún because èèyàn lè ṣoore fẹ́lòmíì gbà míì kó dibi mọ́ èèyàn lọ́wọ́ irú rẹ̀ ní ti Àgbàlá Gabriel ṣe fún Muyideen tí mo dẹ̀ sọ nínú apá kejì ètò tá a ṣe ń gbà yẹn náà lọ́hùn-ún ní ọ̀sẹ̀ tó kọjá wípé Muyideen ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé orí wọn ò gba ire kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe wù náà kẹ́ ṣoore fáwọn èèyàn tó wọ́n padà fibi san fún yín náà ni bẹ́ẹ̀ ni ẹ wò ó Muyideen ló ti wá jáde síta báyìí tó ń sọ fáwọn èèyàn pé kán jọ kán ṣoore fóun o kán ṣàánú fóun ó ń sọ nínú fọ́nrán yìí ló ti sọ pé kán ṣoore fóun kán ṣàánú fóun o torí wípé ìyà ń jẹ òun ebi ń pa òun o tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà sì sọ pé ebi nípa mọ́nàmọ́ná kú torí wípé nígbà tó ń bú Àgbàlá Gabriel nígbà tó ń sọ pé Àgbàlá Gabriel gbàyàwó òun nígbà tó ń sọ wípé ọ̀rọ̀ ṣùkù nínú òun tóun fẹ́ sọ tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí TikTok àtórí Facebook táwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn rẹ̀ náà tí wọ́n sì jọ ń sọ̀pọ̀tì ẹ̀ tó ń sọ wípé ó yá mọ̀ wí ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí òun ló wá ń tọrọ owó káàkiri lórí Facebook lórí YouTube lórí Instagram lórí TikTok lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà ṣe máa ń sọ wípé ilẹ̀kùn téèyàn fagídí tì lálẹ́ ó lè dàárọ̀ ọjọ́ kejì kó lọ fi ẹ̀lẹ̀lẹ̀ kan o tó o bá fagídí tilẹ̀kùn lálẹ́ tó o fìbínú tó o fi tilẹ̀kùn lálẹ́ gbìm ó lè dàárọ̀ ọjọ́ kejì kó o tún kalẹ̀kùn yẹn ó là á ṣe máa ń sọ fẹ́yìn èèyàn wípé ẹ máa ronú ọjọ́ ọ̀la ẹ máa ronú ọjọ́ ọ̀la ẹ máa ronú ọjọ́ ọ̀la ẹ̀kẹ́ mo sọ́nà nínú fọ́nrán apá kejì tá a ṣe yẹn náà wípé kọ́pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run náà ká wà fẹ́fẹ́rí kẹ́ mo lè sọ fún Àgbàlá Gabriel pé ìkìlọ̀ lélẹ́yìí jẹ́ ìkìlọ̀ ló jẹ́ o fún gbogbo ẹnikẹ́ni tó bá máa ṣoore náà torí pé tó bá pẹ́ lóòótọ́ Àgbàlá Gabriel bá fi tinú dùnú àbí tọkàntọkàn ṣoore fún Muyideen sì máa padà wá láti wá bẹ̀bẹ̀ ó ti wá ń padà bẹ̀bẹ̀ náà báyìí torí fọ́nrán lórí ẹ̀rọ ayélujára ló ti ń pariwo káàkiri báyìí pé kànjọ́ kan ṣàánú ayé òun o ebi ń pa òun o ebi ń pa òun o tọ́pọ̀lọpọ̀ èèyàn sì ń sọ fún pé ebi nípa mọ́nàmọ́ná kú nígbà tó ń bú Àgbàlá Gabriel tó ń sọ fún pé kìnìkan náà ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí àwọn tó ń tì í pé ó yá mọ́ wí mọ́ bú Àgbàlá Gabriel àwọn ìyẹn náà nìsín kán mọ́ fún lówó oúnjẹ báyìí wọ́n ó fún ṣọ́ọ̀pù fún ẹ o ṣe ṣọ́ọ̀pù yẹn rádaràda ṣájà 15 wàá pè 5000 oníwà Àgbàlá Gabriel pé Muyideen Àgbàlá Gabriel ṣé Muyideen Àgbàlá Gabriel ni ẹni àbí Muyideen Àgbàlá Bódìjà ó Àgbàlá àwọn ọjà ṣé báwọn aráàlú ọjà tó ń tì ẹ́ tó gbọ́n fẹ́ gba kọ́ńtẹ́ǹtì látara rẹ̀ àwọn aráàlú ọjà tí ń ti Muyideen àwọn náà kó bàbá ẹ̀ ó fi ẹni tí ó fún ẹ lóúnjẹ sílẹ̀ ó lọ ń ṣàìtẹ̀ láwọn olóṣì kan táwọn gùn tí wọn ò tí ì rọ́rọ̀ lé ayé ara wọn tí wọn ò tí ì rí yanjú ó fà àwọn olóríire èèyàn sílẹ̀ ó fà àwọn lọ ń sátọ̀ àwọn èèyàn gan tí wọn ò tí ì mọ bí wọ́n ṣe sọ̀rọ̀ ayé ara wọn. ó lásìkò mọ́tò fọ́pọ̀lọpọ̀ ẹ̀wẹ̀ pé sẹ́rí ètò táwọn ọmọ mú wá lórí ìkànnì yìí ni pé ọgbọ́n wo la tún rí kọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọgbọ́n náà ni wípé ilẹ̀kùn tẹ́ ẹ bá fagídí tì lálẹ́ ẹ lè tún dàárọ̀ ọjọ́ kejì kẹ́ lọ kalẹ̀kùn ọ̀hún òun náà ni ọgbọ́n tá a tún ní ká mú wá fẹ́yìn èèyàn wa lórí ètò lónìí ọgbọ́n ibẹ̀ náà nìyẹn kì í ṣe pàkan sọ wípé Muyideen tuntun padà bẹ̀bẹ̀ ó ti ń sọ pé káwọn èèyàn jọ̀kan dáríjì òun o pé tòun ti bá òun ìyẹn kọ́ ṣùgbọ́n ìka sọ náà ni wípé ó ti dójú ẹ̀ báyìí ṣe bó ń lẹ́nu ń jọ́ sí ni tó ń lẹ́nu farafara mo ti sọ mo ní lórí ètò yìí àtẹ̀fẹ́ mọ̀ sọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel mọ́ kí kálukú mójútó ọ̀rọ̀ rẹ̀ tí kálukú náà ń bẹ lára wọn
tí kálukú bẹ̀rẹ̀ ṣe eré tí mo dẹ̀ mọ́ ń sọ náà èyí tẹ̀yìn blogger náà ń dálẹ̀ nínú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù yẹ kí mo sọ nínú apá kìíní àti apá kejì tá a ṣe ní last week èyí tẹ̀yìn blogger sọnù ẹ̀yin blogger wèrè tẹ̀yìn gan dálẹ̀ nínú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù ní ìsìn báyìí abánidákẹ́ ìbánidébẹ̀ ẹ ti dá ní ìsìn ṣé bá bá débẹ̀ báyìí ebi ń pa lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ebi ń pa báyìí tọ́pọ̀lọpọ̀ sọ pé ebi ń pa mọ́nàmọ́ná kú ebi ń pa báyìí ẹ fún lóúnjẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń support ẹ̀ tẹ̀ ń sọ wípé tó nǹkan tó ṣe yẹn ó dáa ẹ̀yin náà ẹ lọ fún lóúnjẹ báyìí ẹ lọ fún lóúnjẹ gbogbo ẹ̀yin náà tẹ̀lé ń hùwà burúkú náà tó jẹ́ wípé àtọ̀tún àtòsí náà tó ń hùwà burúkú ẹ lọ gbogbo tí ń tẹ́ lọ́dún eégún ọmọ alágbà náà padà wá rà kà jẹ̀kọ́ ẹ lọ stop ẹ kò lọ títí kò lọ títí kò lọ títí kò lọ títí èèyàn tí ń ṣèkà kó rántí wípé ọjọ́ kan iná dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ o ọjọ́ kan iná máa dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ bẹ́ẹ̀ ni ọjọ́ kan iná máa dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ kò sí nǹkan burúkú láyé téèyàn ṣe tó lọ títí fúngbà díẹ̀ ni fúngbà díẹ̀ ni fúngbà díẹ̀ ni làṣẹ ń kìlọ̀ fún gbogbo yín wípé ẹ ṣọ́ra ẹ má báyàn lórúkọ jẹ́ ẹ̀yin tẹ́ fi ìpẹ́lẹ́ máa bà àwọn kan lórúkọ jẹ́ ẹ ṣọ́ra ẹ mọ̀ pé lórí ìkànnì àwọn báyàn àwọn òtí ẹ̀ bá wọn sọ èrà tí ò lọ́mọ nínú àbáwọn àwọn ẹ̀ta blogger máa ṣépè fáwọn kan báwọn kan náà ṣe ń pariwo Gani Adams nìyẹn sígbà tó dẹ̀ ti wá túbá ń sìn tẹ́ pé gbogbo ẹ̀ náà ti lọ déédéé ń sìn á wojú tẹ́ tó máa fi wò ó ẹ já lọ ṣọ́ra ìyẹn ò ní kẹ́ má ṣe kọ́ńtẹ́ǹtì ẹ wá kọ́ńtẹ́ǹtì míì ṣe àbórí yín burú ni ṣé dandan ni kẹ́ ẹ má bàyàn lórúkọ jẹ́ ni kẹ́ ẹ tó ṣètò ni àmọ̀ràn la mú afẹ́yìn èèyàn lónìí ẹ jọ̀ọ́ mi fẹ́ máa ẹ má jẹ́ kíni ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ tí ò sí ó ṣàárọ̀ kùkùtù ọjọ́ ajé a kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri orí mẹ́rin àgbáńláyé a ó rajé jẹun lónìí o a ó rajé jẹun lónìí òní ọjọ́ ajé ire awọlé tọ̀ wá wá owó awọlé tọ̀ wá wá ọlá awọlé tọ̀ wá wá iyì awọlé tọ̀ wá wá gbogbo òǹgo gbogbo ọlá gbogbo nǹkan mèremère awọlé tọ̀ wá wá o a ó rajé jẹun o ẹ jọ̀ọ́ ẹ máa bá a láìkì tó ẹ máa bá wa share ẹ máa bá a subscribe sórí ìkànnì yìí ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.